Àtìbà Àtọ̀bàtẹ́lẹ̀ lọ́yọ̀ọ́ the great warrior ni jagunjagun ńlá ni Àjàká lọ́yọ̀ọ́ jagunjagun ńlá ni Oríkọ̀yí Ẹ̀ṣọ́ jagunjagun ńlá ni Ìkòyí Ẹ̀ṣọ́ jagunjagun ńlá ni Fábùnmi Òkèmẹ̀sí jagunjagun ńlá ni Oòduà Olójúbọ o Oòduà náà jagunjagun ni Ọ̀rànyàn jagunjagun ni Mọ́remí Àjàsorò jagunjagun ni Tìmì Àgbàlé Ọlọ́fà náà jagunjagun ni wọ́n àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti jẹ́ jagun Àfọ̀njá fúnra rẹ̀ gan jagunjagun ni ó sì great ju Mohammed lọ Lísàbí Lẹ́gbàá jagunjagun ni ó great ju Mohammed lọ Ògèdèngbé Agbógungbòrò ọkùnrin kẹrìkẹrì lójú ogun jagunjagun ni ó great ju Mohammed lọ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún àná jagunjagun ni wọ́n ó great ju Mohammed lọ Báṣọ̀run Ògúnmọ́lá Ìbàdàn Ìbàdàn pẹ̀lú jagunjagun. Kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá akí gbogbo ìlú mẹ́ta Ọlọ́run káàkiri àgbáláyé kọ́ńtà ní kojú tẹ́ fi ń wòwò ní fojú tẹ́ fi ń gbọ́bọ̀ nídìí lákọ̀ọ́kọ́ kí ọ kẹ́yìn mùsùlùmí tẹ́wà TikTok rárá kí n bèrè pé ẹ̀yin mùsùlùmí how market báyìí how market kí ni scores bó ló ṣe ń lọ ṣé ó ń dùn mọ́ yín ni àbí ó ń le lára yín ṣé ó ń dùn ni àbí ó ń korò lára yín wọ́n kọ́ ọmọ kan ní Alágùsí àbíkí lóko rẹ̀ ó ní kí wọ́n lọ́mọ lákàtí gbà fún ṣẹ̀ṣe àti pẹ́lẹ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé gbogbo àwọn oníṣẹ̀ṣe tẹ́ ń lé àkáǹtì wọn kìí ṣe àkáǹtì náà fi ń jẹun kìí ṣe wọn ò rówó nǹkan láti àkáǹtì àbí lákàmọ̀ sọ pé owó tán rí bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ́ni wọ́n mọ lé àkáǹtì àwọn òṣèṣe ẹ̀yin òṣèṣe tẹ́ wá lákáǹtì ẹ̀ yóò fún mi àṣẹ ń tẹ́ gbà lérò ní tẹ́ fi sọ wípé lẹ́yìn oṣù kan ẹ̀ẹ́dì láwọn oníṣẹ̀ṣe mínímídíà mọ́ sípẹ́ tí ẹ ti pawọ́pọ̀ láti mọ lé àkáǹtì wa ni kí wàá ń bó wa mákẹ́tì báyìí ó ti ń ṣe dẹ̀mdẹ̀m lára yín kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá kèé tí mo bá wá ọkùnrin àfáà kan tí mọ́ nájú bọ̀m̀bọ̀m báyìí ń jẹ́ amókọ rẹ̀ mo bá gbogbo mùsùlùmí sọ̀rọ̀ mo sì bèrè lọ́wọ́ gbogbo mùsùlùmí pẹ̀lú kí n bèrè tí ta Ọlọ́run bèrè tí mo bèrè ò fàjà ṣùgbọ́n sẹ́wọ̀n pé lọ́dọ̀ tí wọn táwọn bá fẹ́ fèsì sọ̀rọ̀ kólé pákáleke làwọn mọ́ mu bí ìjà làwọn mọ́ mu kódà ìbéèrè tí mo bèrè ẹjọ́ kọ́ fún yín ní ìbéèrè tí mo bèrè ni pé wọ́n dárúkọ pé Ànábì Muhammad ipò lọ jagun wọ́n sọ fáwọn pé defensive war ni wípé kódà gan Allahu ní ń pa láṣẹ láti lọ jagun wípé ìtẹ́mi wá bèrè ni pé àwọn awárí kanú Kùránì wípé gbàtà náà bí lọ jagun ń digunjalè ń kẹrù ń kó bíyàn olóbìnrin kó gbogbo ẹ̀ èyí ló wá mú mi bèrè pé síbẹ̀ ni pé Allahu pa láṣẹ pé kó dìfẹ́ǹdì ara ẹ̀ ni èyí lè fẹ́ dìfẹ́ǹdì ara ẹ̀ kó tún mọ kó nǹkan ní nǹkan ó dàbí èèyàn méjì tán ní wọ́n bára wọn jà ìkan wá pa kan èyí tí kan wá pa wọ́n wá gbé kọ́ọ̀tù wá bèrè wọ́n pé ọ̀rẹ́ wa kí lóde tó pa lágbájá ó wá sọ wípé òun ń dìfẹ́ǹdì ara òun kó òun mọ́ bá kú ni nígbà wọ́n sì délé ọ̀rẹ́ wa wọ́n bá fóònù èyí ń bẹ̀ wọ́n bá sọ̀rọ̀ ń bẹ̀ tẹ̀ ń pélé ẹjọ́ sọ pé ó pa torí pé ó fẹ́ pa o ní ẹjọ́ dání pé ó pa torí pé ó fẹ́ jí ẹrù rẹ̀ ni ìntẹ́mì rírè tó ń sọ wípé táyé pé tòótọ́ ẹ̀yẹ fẹ́ jà torí ìgbàgbọ́ torí ẹ̀sìn ni kò yẹ kéèyàn tún lè kó ẹrù ẹni téèyàn pa lójú ogun kéèyàn kẹrù rẹ̀ kéèyàn kó yàwó kéèyàn kọ́ mọ́ ó làfẹ́ fi wá fún wa lésì máa fẹ́ kẹ́ gbọ́n tí àfáà yìí wí ìdí tó kí fáfà lésì ni pé ìrìn tí àfáà yìí sọ ní gbogbo mùsùlùmí sọ tá a bá ti bèèrè lọ́wọ́ wọn pé kílódé tí ànábì ó jagun ó pààyàn ó tún kó ẹrù ó tún jí pátá ní tó sọ yìí náà gbogbo mùsùlùmí sọ wọ́n fi ogun wọ́n wá bèèrè pé sáwọn bàbá tiwa náà sáwọn náà ṣé wọn ò jagun ṣé wọn ò kó nǹkan ìdáhùn sí ìbéèrè náà ló fẹ́ kí o gbájú gbọ́ ẹ dákun ẹ ṣe sùúrù láti mọ̀ bá ọ̀rọ̀ mi lọ ẹ já gbọ́ àfáà náà. Alhamdulillah adúpẹ́ fún Allah bayada gbogbo alágbọ́n tí Egbenugbo yìí sọ Egbenugbo kọ́lọ̀mọ́ ṣe wà ní Egbenugbo tó oníṣẹ́ ogun ẹ̀sìn l'Ànábì jà ní àbí ìdígunjalè oníṣẹ́ ogun ẹ̀sìn l'Ànábì jà ní àbí ìdígunjalè pẹ̀lú ohun tí Sheikh Imran Eleha sọ ìpè tó lè yà sí pé tí gbogbo wa náà ń sọ náà nìyẹn oye ìpè kìí ṣe pátá so àwa sì ń sọ èyí tó bá bí dánú ẹ̀yìn aláṣìṣe tó wá mọ̀ pé omi òun tó bẹ̀ ẹ kàn wẹ́ nìkan lẹ̀ fáwa
so àwọn onídìí kí gbogbo yín wá máa tọjọ́ pé a fẹ́ dìbéètì ọ̀rọ̀ kan so gbogbo yẹn wà máa kùn ẹ kàn mọ́ ẹnìkan lẹ̀ sí wá ń wájú báyìí so ká kọ́kọ́ kó sí dààmú náà pé bá wa ṣàlàyé bó ló ṣe jẹ́ pátá so gbogbo àwọn yẹn ó wà nù tí a sọ pé ẹ̀mí yóò gbé torí omi. ẹ̀gbọ́n tó wí ó ní táwa fẹ́ dìfẹ́ǹdì ẹ̀ táwa fẹ́ dìfẹ́ǹdì gbogbo ohun tí àwọn sọ àti ohun tá à ń sọ ó ní kákàn mú ẹnìkan lẹ̀ fáwọn láti bá wọn dìbéètì. arákùnrin ó ti pẹ́ tèmi ti múra mílẹ̀ fún yín láti bá yín dìbéètì láti bá yín dìbéètì o kì í pé kẹsẹ̀ mẹ́nìkan falẹ̀ fáwọn fún yín ṣùgbọ́n mi agbára yín ò ká mi bọ̀ ṣùgbọ́n nísìnyí nígbà tẹ́ pé òótọ́ la kú gbé dání òótọ́ yàtọ̀ láti fi tẹ̀ dé Zaria láti fi tẹ̀ dé Congo láti fi tẹ̀ dókè òkun tẹ̀ dókè ọya òótọ́ ọ̀rọ̀ yàtọ̀ ló fi fà táwọn ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ̀ṣe àwọn ọmọ orúmọlẹ̀ àwọn tán fẹ́ràn ìran Yorùbá tán fẹ́ràn ilẹ̀ Yorùbá náà tún fi dìde ibi ká mẹ́nìkan fún yín ó ti pẹ́ tèmi ti wà lọ́ọ̀nláìn tá a ti ń jọ sí pé yá nǹkan báyìí tá a bá sọ̀rọ̀ báyìí èyí tá a bá sọ̀rọ̀ kan nípa ẹ̀sìn lẹ́yìn tó yẹ kẹ́ wá sọ pé ọ̀rọ̀ tá a sọ nípa ẹ̀sìn yóò rí bẹ́ẹ̀ ìpìlẹ̀ wà máa ṣẹ́ nígbà tí gbogbo yẹn ti wá dìde nísìnyí ó tó wá dé àwọn ọwọ́ ẹnìkan mọ́ ó ṣẹ̀ṣẹ̀ ti dáyọ̀ kan lọ àti pọ́gbọ́n àti pọ́gbọ́dọ̀ àti gbẹ́gbẹ̀rún àti pé gbà àti pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ níbi tá a pọ̀ dé báyìí kò kìí sọ̀rọ̀ pé bóyá ká mọ mẹ́nìkan ká mọ bá yín takú mọ́ nígbà tẹ́yìn bẹ̀rẹ̀ wá sí yín ṣe ẹnìkan lẹ́yìn tó mọ iye àáfàá tó ń ṣe wáàsí tako ìṣẹ̀ṣe lórí atẹ́gùn ọ̀tọ̀lẹ̀ tí ò lórí ògùn ọ̀tọ̀lẹ̀ tí ò lè rí tàbátí àdá kìí sọ̀rọ̀ ẹnìkan mọ̀ ẹ mọ̀ sọ ti yín káyọ̀ mọ̀ sọ ti wá ẹnu tẹ́ ẹ ti fi ń bàjẹ́ làwọn náà fi ń tún ṣe ogun ẹ̀sìn kò lè ṣẹlẹ̀ ẹnìyẹn kò lẹ́ni nípa nìyẹn kan ẹnìyẹn kò ní ẹ̀kan tó ti fẹ́ nìkan kan ṣùgbọ́n ìyẹn fẹ́ mọ́ fẹnu bàjẹ́ káwọn náà mọ́ fẹnu tún ṣe kí bàjẹ́ mọ́ bàjẹ́ káwọn àtúnṣe káwọn náà mọ́ tún ṣe ó ṣe á le. ẹ rí i pé ọkùnrin yìí ó láwọn tí wọ́n wà ní TikTok táwọn jọ ń sọ̀rọ̀ ó ní mo kọ́ ẹ̀kọ́ Yorùbá yanjú déyìn pé mo kọ́ ẹ̀kọ́ èèbó yanjú tẹ́ ẹ bá wò bẹ̀rẹ̀ ètò yìí nígbà tí ó dakọ̀ mi ó ní ọkùnrin kan tó ń pè rẹ̀ níta lọ́lọ́run tó ń pè ní ó wá pè mí ó ní èmi egbin inú igbó ẹ̀wọ̀n tó fẹ́ bú yẹn pé yẹn ò gbọ́ Yorùbá pé yẹn ò gbé èbò àwa ti mọ̀ pé wọn Fúlàní nìyẹn lẹ́yìn ó fẹ́ bú mi ní o ó wá pè mí ní egbin inú igbó ṣé nǹkan tí ó dáa ní Yorùbá mọ́ fegbin pè ní àbí nǹkan tí ò dáa kí ló mọ̀ tán pè légbin ó fẹ́ bú mi wá pè mí légbin ó yẹ pè mí légbin inú tèmi dùn pé yẹ́s egbin ní mi tòótọ́ egbin ní mi tòótọ́ ó légbin inú igbó ẹ tó wá lóhùn èèyàn gbọ́ Yorùbá tó lẹ́yìn èèyàn gbọ́ èbò sóhùn gan wá ní ògbọ́ Yorùbá ni àbóhùn ní ògbọ́ kankan ẹni tí nínú òfin sì ní lẹ́yìn tí ó bá gbé èbò dáadáa yóò gbèdé rẹ̀ náà dáadáa tírẹ́dì rẹ̀ tó ti gbé dáadáa ni yóò tún ṣe èbò tí wọ́n tó gbèdé rẹ̀ dáadáa ó nira fún àti gbọ́ èbò dáadáa. ẹni gbọ́n tó fẹ́ẹ́ síwájú. kẹ́kọ̀ọ́ òyìnbó yanjú kó gbọ́ yé so ìyẹn bẹ́ẹ̀ ó ní pẹ̀lú ohun tí àfàìmúrẹ́ ilé àṣọ ìpè ṣé ìdigunjalè ni àbí ogun ẹ̀sìn ni kìí ṣe ìdigunjalè so ogun ẹ̀sìn ni kìí ṣe ìdigunjalè ó mọ̀dí tó fi jẹ́ ogun ẹ̀sìn Ànábì pè wọ́n sí di Islam nílùú Maka so irú yín báyìí l'Ànábì bá nílùú Maka irú yín l'Ànábì bá nílùú Maka wọ́n ń ṣẹbọ pẹ̀lú ọba tó dá wọn wọ́n ń jọ́sìn fún òòṣà wọ́n ń jọ́sìn fún ère so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ànábì wá pè wọ́n sí di Islam ìgbà Ànábì pè wọ́n sí di Islam kò sí irú wàhálà tí wọ́n fi kà Ànábì wọ́n lé kó nílùú bàbá rẹ̀ wọ́n gba ilé rẹ̀ wọ́n lé àwọn sàábé rẹ̀ kó nílùú bàbá wọn wọ́n gba ilé wọn wọ́n gbá àwọn ẹlòmíín nínú wọn wọ́n lé wọn bọ́ta kó nílùú wọn tí wọ́n jọ jẹ́ ẹlẹ́tọ̀ ìlú náà so fún délé lórí kíni lórí pé wọ́n sọ pé Ọlọ́run ọba nìkan Allah subhanahu wa ta'ala nìkan làwọn máa jọ́sìn fún so fún délé yìí ìjà tá Ànábì wá ja àwọn Kùrẹ́ṣì padà so níbi Ghazwatu Badr so ìjà yẹn ìjà ẹ̀sìn ni kìí ṣe ìdigunjalè. ẹgbọ́ ó ní ìtàwọn Ànábì yóò ájà padà ó ní jẹ́ ẹ̀sìn ni kìí ṣe ìdigunjalè ó ní wọ́n lè kó Mọ́kà ó dé Mọ́dínà ó kọ́ ọmọ ogun jọ nígbò kọ́ ọmọ ogun jọ ó sígun sí ìlú tó pẹ̀lú bàbá rẹ̀ pààtì ẹ̀ tí mo kọ́ máa lé ní ìpèlú tó pẹ̀lú bàbá rẹ̀ ó sígun sí nígbà tó wá fẹ́ sígun padà ìjà ẹ̀sìn ló fẹ́ jà ó sẹ́ ń gbọ́ ó àkọ́wọ́ ní defensive war ni ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ìjà ẹ̀sìn ni ìjà ẹ̀sìn ni nígbà tí òun fẹ́ kúrò nílùú Mọ́kà ṣé wọ́n lè kúrò nílùú Mọ́kà ni nígbà tó wọ́n fẹ́ padà dé tó ti dé Mọ́dínà tó ti láṣọ tó ti kó yànjọ ó wá ní pé kí wọ́n máa jẹlé kí wọ́n máa gbalé kí wọ́n máa gbàyàwó
kó mọ káṣọ kó mọ kó pátá kó mọ kó pápátì kó mọ kẹsìn kó mọ kó ràkúnmí kó mọ kágbò òṣìṣẹ́ pé jẹ́sìn ni irú ìjẹsìn lè gan dùn o àwọn olùkọ́ ìjẹsìn lè gan dùn mo fẹ́ràn irú ìjẹsìn náà pọ̀ ẹ jẹ́ gbọ́ síwájú. ìjẹ ẹ̀sìn ni Allah ló dẹ̀ pàṣẹ fún pé kó ṣe bẹ́ẹ̀ wa qatilu fi sabilillahi alladhina yuqatilunakum wala ta'tadu ẹ bá àwọn ẹni tí wọ́n ń bá yín jà lójú ọ̀nà Allah bá dẹ́dà ẹ bá wọn jà padà ẹ kojú wọn padà ẹ sì má tayọ àlà Allah bá dẹ́dà tún sọ fún pé ẹ má tayọ àlà so fún délé ìjẹ ẹ̀sìn ni èyí tó bá wá. ó ní aláwù ló rán wọn ṣẹ́ tí wàhálà ló rán ṣẹ́ kó lọ mọ bá wọn jà kó lọ mọ pa wọn ipa aláwù ló ní kó jáde tì wọn táyé kó tòótọ́ bó ṣe gbàgbọ́ ni pé aláwù ló dá wọn ǹjẹ́ àti pé táyé pàláwù ni Olódùmarè táwa gbàgbọ́ ǹjẹ́ Olódùmarè tiwa ǹjẹ́ máa ń fi ìjà yanjú ọ̀rọ̀ bí ó dá aláwù ló dá wọn yẹn aláwù ló dá wọn tó bá wọn jà náà aláwù wa lè kọ̀ǹtú àwọn yẹn fúnra wọn àfi kálọ̀ wá pàṣẹ pé kí wọ́n lọ mọ tàjẹ̀ sílẹ̀ aláwù dá àwọn méjèèjì àbí ó wá ní ìwọ lọ pa eléyìí torí pé lè gbọ́rọ̀ sí mi lẹ́nu. àwọn yẹn sá kúrò lọ́rùn. ìwọ mọ̀ sá wọ́n yọ kúrò lọ́rùn wọ́n sneak out kúrò lọ́rùn nígbà tí wọ́n á délé ayé aláwù apá aláwù àká wọn mọ́ wọ́n rò pé Muhammadu ìwọ ló apá àtẹ ló ka wọn. àbí ìtẹ́ ara àwọn tó wá sọ pé aláwù kọ́ l'Olódùmarè ara àwọn tán rí ni o ó sì tún lè sọ wípé aláwù ló rán Muhammadu pé kó lọ pa àwọn tí aláwù tún dá aláwù mọ ọgbọ́n kò bá pọlọ tó lè bá wọn sọ̀rọ̀ tí wọ́n fi gbẹ̀sìn aláwù tó dá wọn ò lè bá omi ara wọn sọ̀rọ̀ kí wọ́n gbẹ̀sìn láì pé Muhammadu lọ pa wọn ó jí wọn dúkìá aláwù with violence Ọlọ́run tí Olódùmarè ti wòye so ní jẹ́gbọ́n Ọlọ́run Olódùmarè ti wò ní dá nǹkan méjì kwá níwọ̀ lọ́pá tó bá ti pa tí wàá ti gbẹ́rọ̀ sí lẹ́nu pa Muhammadu sì wá lè jókòó kó wá bá aláwù sọ̀rọ̀ wípé aláwù ìwọ náà kó sí wọn lẹ́mìí kí wọ́n ṣe ìsìláàmù rẹ̀ kò múlẹ̀ nílò ká pa wọ́n. Allah fẹ́ risk life rẹ̀. níbi ó ti pa wọ́n pa àwọn ọmọ yìí tiẹ̀ náà o ojú ogun wọn pa Musa sí o ó lọ́mọ kan lọ́lẹ̀ yìí wọ́n pe iná làbúrú láyé ojú ogun wọn pa sí o Ọlọ́run wọn pa àwọn ọmọ yìí tiẹ̀ náà o ẹjọ́ tẹ́lá àwọn tó pa láwọn Olódùmarè rẹ̀ wọ́n wo kárátà wọ́n wo àwọn méjèèjì àti síra wọn pé Olódùmarè ti wá lè wà báyìí tó sọ pé kí wúlò fẹ́ ṣẹlẹ̀ ok a jẹ́ pé òfin Nàìjíríà òfin Nàìjíríà gan lọ́pọlọ jà láwùlọ nìyẹn òfin Nàìjíríà lọ́pọlọ jà láwùlọ nìyẹn táyé pé nínú sẹ̀ríà ọmọ kan bá jalè wọ́n ní wọ́n lọ gé ọpọ́ ẹ̀ wàhálà àwọn ọmọ kan gé apá wọ́n ní kí wọ́n lọ gẹ́sẹ̀ lómi lórí kó jalè ṣùgbọ́n lábẹ́ òfin wọ́n ní sọ pé kó jalè kí wọ́n lọ gé ọwọ́ ẹ̀ wọ́n béèrè tó ṣẹlẹ̀ ní apẹ́ wọn ọdún mẹ́rin wọ́n fún ọ wọ́n mú fún ìdájọ́ pẹ̀lú tó jí pẹ̀lú tó ṣe. ok tẹ́nì kan bá lọ pẹ́ nìkan òfin Nàìjíríà yóò mẹ́ni yóò ṣèwádìí tó kéde pé tán bá ti wá dọ́dọ̀ ẹni yẹn wọ́n kàn sáré pa ni pé síbí wọn pa yẹn wọ́n kàn sáré pa wọ́n béèrè wọ́n ṣèwádìí wọ́n ṣe gbogbo nǹkan àti wípé nínú òfin tìlú yìí àti òfin tó wà ní gbogbo ayé tó wà ní US tó wà ní Amẹ́ríkà tó wà ní gbogbo ayé pátá níbo ló wà wípé tẹ́nì kò bá ti nígbàgbọ́ tẹ́ ẹ ní ẹgbógun tí kẹ́ ẹ bá jà sẹ́ni pé òfin tá à ń lò Nàìjíríà ó fẹ́ lọ́pọ̀lọ́ jà láwùjọ báyìí òfin aláwù torí pé Muhammed ok ó ti sáko Mẹ́kà ó sá ti sá fún wọn àbí wá sáko dé Mẹ́kà tán wá sá dé Mẹ́dínà tán wọ́n tún wá ní aláwù tó wá ní pé kó tún lọ bá wọn jà kó lọ gba gbogbo pàtì wọn kó lọ pa wọn. ẹ mọ̀ parọ́ tàn wá nígbà tó ti lágbára tó ti wù yẹ́ tó ti láwọn ọmọlẹ́yìn tó ti wò ẹ̀yìn pé ó wá lọ revenge ó lọ rán ró ó wá kún wọn lẹ́rù ó wá sọ wípé ṣé ká sọ pé àwọn òfin tí wọ́n ṣe ní ayé ìsìn gan ní ìsìn báyìí ó wá fẹ́ lọ́pọlọ jòfin tí aláwù ṣe fún Muhammadu lọ ìgbẹ́ nǹkan mọ́ lọ ó lọ́rọ̀ kan tó sọ ẹ̀yìn ẹ̀tẹ́ àti channel yìí táìpé gbọ́n ló ń sọ tí mo fẹ́ tọ́bọ̀ gangan ọ̀rọ̀ ẹgbẹ̀gbọ́ síwájú. tó bẹ̀ tó ń bá bí dánú ẹ̀yin oníṣẹ̀ṣe abáláṣìṣe kó jáde tiwa kó ẹ sọ pé ẹni yìí lẹ fẹ́ kó bọ́ síwájú o mo sì gbọ́ nù ọ̀rọ̀ àwọn ọmọ aláṣìṣe yẹn láwọn ìyókù rẹ̀ tí wọ́n sọ pé bí àwọn èèyàn 30 àbí mélòó ni àwọn ti sponsor pé kí wọ́n lọ mọ kéwú tó bá ti kéwú dé
so kàn wá ẹnìkan gbé kalẹ̀ fún wa kó wá bá wa sọ̀rọ̀ oye táwọn tó ń sponsor lọ kéwù yẹn tó bá ti dé wọ́n kàn lè wá ọ̀kan ẹni tó bá gùdù jù nínú wọn wọ́n kàn fílẹ̀ fún àwa káwọn yòókù máa wòran tó bá ti sú tó bá ti rẹ̀ wọ́n lè gbẹ́ lómi wọlé oye báwa ṣe máa ń ṣàlàyé báwa ṣe máa ń ṣe kíni báwa ṣe máa ń dìbètì ọ̀rọ̀ nìyẹn kì í ṣe tó wà máa kùn so fún délé yìí ànábì ìjagun ogun ẹ̀sìn sí ni so kì í ṣe ìdigunjalè a sì máa sọ kórè yín máa gbóná then nígbẹ̀yìn ọ̀rọ̀ mi so ṣé tani ọlọ́run mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ ṣé ogun táwọn baba ńlá wa ńlẹ̀ Yorùbá náà jà ṣé ìdigunjalè ni àbí ogun kíni. O ṣeun ò ní dáàmú níbi mo ń lọ mo dé yìí níbi ọ̀rọ̀ ti jábọ́ ni wọ́n kọ́ sọ̀rọ̀ síwájú kí ọkọ̀ dá lóore yun ó ní oníṣẹ̀ṣe ń rán àwọn èèyàn lọ kéwú láti wá tako Islam irọ́ o ṣe ń tó tọrọ fún ọ ọ̀pọ̀lọpọ̀ wá tá àwọn oníṣẹ̀ṣe ní ìsìn àwọn èèyàn wá láti inú Islam àwọn èèyàn wá láti inú Christianity tán ti rí òótọ́ ló wá dó oníṣẹ̀ṣe so ọmọ ìyá àfáà ni Imam Shafi yóò dúdú ìmọ̀ọ́mù ni wọ́n láti ké láti 90s ṣé oníṣẹ̀ṣe náà lò náà Imam Shafi lọ kéwú láti wá padà sínú ìṣẹ̀ṣe àwọn èèyàn róòtọ́ náà ṣe ń padà ìyàwó tani ẹ̀ kò ráyè àti wọlé nìkan tó lọ kéwú ẹ̀yin lẹ́lẹ́ lo strategy yẹn ó wá sọ nǹkan kan tí owó mùsùlùmí sọ káàkiri àgbáláyé níbi tí mo ti fẹ́ sọ sí ọ lẹ́nu kù mo ti fẹ́ yẹnu ẹ padà rèé ó ní ogun táwọn bàbá wa jà nílẹ̀ Yorùbá ṣé ń gbọ́ ológun táwọn bàbá wa jà nílẹ̀ Yorùbá náà ìpè wọn kẹrù ó ní ṣé ìdigunjalè ní àgbógun ẹ̀sìn dákun arákùnrin àwọn bàbá nílẹ̀ Yorùbá tí wọ́n jagun ni wọ́n they are warriors ṣùgbọ́n sọ bí ogun ṣe pọ̀ tóun kò sí ìta pẹ̀lú òrìṣà àbá pẹ̀lú rúmọlẹ̀ táwa fún lójúbọnú wọn. Gbogbo àwọn táwa fún lójúbọ yẹn à ń bọ Ifá à ń bọ Ògún à ń bọ Ṣàngó à ń bọ Èṣù Ọbàtálá Ọ̀ṣọ́ọ̀ṣì gbogbo nǹkan tí mo dákọ yìí kò sí èyí tó jagun nínú wọn o mo fẹ́ kọ́pí àìní o gbogbo àwọn òòṣà tá à ń bọ̀ yìí àwọn orúmọlẹ̀ tó rọ̀ wá yìí kò sí èyí tó jagun ẹ̀sìn nínú wọn o níwà Muhammad dákọ̀ àwọn tó jagun ẹ̀sìn fún ọ táì pé wọ́n gẹ̀ẹ́sì ju Muhammad lọ mo fẹ́ mi búra mo Ifá búra gbogbo àwọn tó jagun táì pé wọ́n jagun tí mo jagun ẹ̀sìn táì pé wọ́n kàn jagun táì pé wọ́n rí ọ̀sìn ni wọ́n mo Ifá búra wọ́n gẹ̀ẹ́sì ju Muhammad lọ tó lójú ogun tí wọ́n mo bọ́ ọdún mẹ́sàn-án sùn tí wọn ò sì lọ Ọlọ́run ló rán wọn káwọn tí wọn ò sì sọ fún wa pé Ọlọ́run ló rán wọn we have millions of warriors in Yorùbá land torí wọ́n sọ pé in tó compare ni pé àwọn náà láwọn warriors tó jẹ́ wípé àwọn náà jagun tó sì kẹrù bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn warriors wà yìí tán jagun tán kẹrù yìí kò sí ìta fún lójúbọnú wọn o àwọn náà sọ pé Ọlọ́run ló rán àwọn káwọn lọ jagun káwọn ò sì kẹrù wọn ò sì lòdì sí Ọlọ́run làwọn wọn èsì gbogbo àwọn warriors wa níwọ̀n àmọ́ta kọ wọn fún ọ wọn èsì wọn olóṣèlú ẹ̀rọ làwọn gbogbo àwọn warriors wa yìí kò sí ètò àgbẹ̀sì ju Muhammad lọ kí dára ọkọ kí ọkọ mọ bẹ̀rẹ̀ tákọrọ Àtìbà Àtọbàtẹ́lẹ̀ lọ́yọ̀ọ́ the great warrior ni jagunjagun ńlá ni Àjàká lọ́yọ̀ọ́ ajagunjagun ńlá ni oríkọ yẹ ẹsọ jagunjagun ńlá ni gbogbo ẹ̀yin ọmọ ìlú tí mo dákọ yìí ẹmọ kọmẹǹtì jagunjagun tí bá tó rí dákọ ẹ kẹtù fi sí tí wọn ju Muhammad lọ tán ju gbogbo orin tẹ̀yin sọ lọ Ìkòyí ẹsọ jagunjagun ńlá ni Fábùnmi Òkèmẹsì jagunjagun ńlá ni Oòduà olójúbọ Oòduà náà jagunjagun ni Ọ̀rànyàn jagunjagun ni Mọ́remí Àjàsorò jagunjagun ni Tìmì Àgbàlẹ̀ Ọlọ́fà náà jagunjagun ni wọ́n àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó yẹ jagun Àfọ̀njá fúnra rẹ̀ gan jagunjagun ni ó sì gírẹ́sì ju Muhammad lọ Lísàbí Lẹ́gbàá jagunjagun ni ó gírẹ́sì ju Muhammad lọ Ògèdèngbé Agbógungbòrò ọkùnrin kẹrìkẹrì lójú ogun jagunjagun ni ó gírẹ́sì ju Muhammad lọ Ṣọ̀wọ́n àwọn Ṣọ̀wọ́n Ògbómọ̀ṣọ́ Ṣọ̀wọ́n àná jagunjagun ni wọ́n gírẹ́sì ju Muhammad lọ Báṣọ̀run Ògúnmọ́lá Ìbàdàn Ìbàdàn pẹ̀lú jagunjagun òkè Ìbàdàn gọ́ọ̀sọ̀ Báṣọ̀run Gáà jagunjagun ni Ọdẹ́yìnlọ jagunjagun ni Ìbà Olúyọ̀lé jagunjagun ni gbogbo èyí tí a kọ́ mẹ́rin ṣẹ̀ṣẹ̀ ní dáàmú ẹ tí a tún jagunjagun tí màá tún lọ́ọ́ dákọ́ ẹ tún mọ́ bá mi dákọ́ wọn kẹ́ ẹ wá sọ èyí tó jagunjagun tó wá sọ pé òun jà fún Ọlọ́run àbúrò lọ́rùn pé kóun ò jagun àbóhùn jójúṣẹ́ láwọn jagunjagun kẹ́ ẹ wá sọ èyí tó lójúbọ fún wa táyé pé gbà tó wá lọ tán
torí pé ó jẹ́ jagunjagun àwa ń bọ́. Sunday Igboho of our time, Ààrẹ Ọ̀nà Kakanfò, Ìbà Gani Adams, bàbá jagunjagun ni. Sunday Igboho ti sìn jagunjagun ni. Bóyá pé àwọn fi kó ẹrú òfin kẹrù wọ́n fi kó yàwóyàwó, wọn ò sì lè kú kí wọ́n lójúbọ gẹ́gẹ́ bí àwọn tí mo ti kà sẹ́yìn náà ò ṣe lójúbọ nígbà tó kú tán, tí kankan ni wọ́n sì sọ wípé Ọlọ́run ló ní pé kóun lọ jà torí ẹ̀sìn. Àwọn náà sì nídìí tí wọ́n fi ń jagun. Ìdí ogun tí wọ́n ní pé wọ́n fẹ́ gbalẹ̀ kí ìlú bàbá wọn ó tóbi, kí ibi tí ọwọ́ ìlẹ̀jà wọn ó dé kó fẹ̀, kí wọ́n lè pàṣẹ ń bí kó lè pàṣẹ lọ́hùn. Wọn ò fẹ́ kí ìlú mi ò mú ilẹ̀ tí wọ́n mọ́ tiẹ̀, wọ́n fòkó wa bá mi dá àlàjọ́ kẹlẹ̀ yẹn ń kọ́. Wọ́n jà torí ilẹ̀, wọ́n jà fún ìlú wọn láti protect ìlú wọn ni. Ẹ rí i pé nílẹ̀ Yorùbá ọmọ èé ṣẹrú ìlú bàbá rẹ̀, táwọn pé wọ́n ní wọ́n kẹrúkẹrú, ọmọ èé ṣẹrú ìlú bàbá rẹ̀. Ìlú míì tí yóò tó yín táyé pé orí ilẹ̀ yín wà lẹ́lọ kógun jà, lẹ́wàá dàpọ̀ mọ́ ti yín, lẹ́wàá kó àwọn èèyàn wá sílùú yín. Àwọn tìlú mi tẹ́wàá lọ kóhun ni ó jẹ̀rú ní ìlú mi tí wọ́n wá jẹ́. Wọ́n ṣe lè láti dáàbò bo ìlú wọn ni, níwọ̀nba bí tí ojú wọn láde ńgbà náà. Ṣáà pé gbogbo èèyàn ní fẹ́ mọ́rí rẹ̀ bí ọba, gbogbo èèyàn ní fẹ́ mọ́rí rẹ̀ bí ẹni pé kó jẹ́ mi ni mo tó tán. Ṣùgbọ́n kan tí mo fẹ́ kẹ́ mo bẹ́ẹ̀ ni pé kò wá sí kankan nu wọn tó sọ pé Ọlọ́run ló rún òun. Wọ́n ń jà fún pé kó jẹ́ ìlú tèmi ní ó tóbi jù, kó jẹ́ ìgbé tèmi ní ó tóbi jù, kó jẹ́ mi ní pàṣẹ ń bí, kó jẹ́ mi ní pàṣẹ ń bí. Àpò wọn lóríṣà, mo sì sọ pé Ọlọ́run ló rà wọn. Dájúdájú àwọn tìmí àgbàlé, Ọlọ́fà àná, Ọdẹ́yìn lọ, bàbá sọ̀rọ̀ Ògúnmọ́lá, àwọn lẹ́yìn àfi ń compare Muhammed. Ṣẹ́ni pé fúnra yín lẹ́yọ́kọ́ járáǹkì Muhammed yín wálẹ̀. Ṣé pé Muhammed kò sincere àwọn orúmọlẹ̀, kò súnmọ́ àwọn orúmọlẹ̀ rárá. Ṣé a ti rí pé tábàárẹ̀ tó sọ pé Muhammed àti Sunday Igboho ẹgbẹ́jọ ni wọ́n, ṣẹ́ni pé ní ò parọ́ nìsín, ṣẹ́ni pé yín náà lẹ́gbẹ́ Muhammed wá sí sẹ́ẹ̀tì àwọn Basọ̀run Ògúnmọ́lá, àwọn ìbò Olúyọ̀lé, ẹ̀yin lẹ́gbẹ́ Muhammed wá sí sẹ́ẹ̀tì wo bọ́ lọ́nà tèmi àwọn ilé ìgbésí ju Muhammed lọ o. Bóyá kò mọ dúró lágbárí yín, tó wá dúró lágbárí yín tìmí àgbàlé níwájú tí wọ́n àwọn ẹ̀rọ aṣáájú Muhammed ṣe é bá wọn jagunjagun tó lóògùn mọ́ ni. Abẹ́rù pé eré lẹ́pẹ́ jagunjagun tó lóògùn. Ẹ̀mí àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ ni fáwọn mi ò ké mẹ́sì. Àwọn jagunjagun obìnrin, àwọn ìyá mi Ìbàdàn ẹfún ṣe ta ní wúrà. Wọ́n jù mọ́ lọ dáadáa. Ẹ̀yin tẹ́wọ̀n kọ́mọ̀tà àti bámi rántí àwọn jagunjagun ta ní gbogbo pátá mo ti wá pọ̀ tóun látòkè délẹ̀, kò sí èyí tó pẹ̀lẹ̀ lórí ìrànṣẹ́ Ọlọ́run, kò èyí tó pẹ̀lẹ̀ lójíṣẹ́, torí pé sán lójúbọ ni mò lójúbọ. Àwọn Ṣàngó, Ògún, Ọbàtálá, gbogbo àyífá, àwọn tá à ń bọ yẹn, àwọn yẹn ò jagun ẹ̀sìn rí. Àwọn ṣọ́ọ̀ṣì wọn ò jagun ẹ̀sìn rí náà, wọn ò jagun Ọ̀rúnmìlà lápá tí ó fi mú dà tí ó fi mú dà tí ó fi jagun. Kò sí tán Ọ̀rúnmìlà tẹ́ẹ̀ka tẹ́ àgbẹ̀ pé a bá lọ jagun bìkan yíwá ń jọdà yíwá ń gún yàn. Ọ̀rúnmìlà táyé ṣe àtúnyẹ ọmọ ẹtúrò ní tí ẹ̀sùn wọn ṣe. Ọ̀rúnmìlà láti ìlú kan sílùú kejì yóò sì mọ kọ́ wọn fá, yóò sì mọ túlù ṣe ìkẹ́ kí ló ń ṣẹlẹ̀ ń lù yìí, yóò sì mọ dáfá fún wọn, yóò sì mọ rúbọ fún wọn, ayé wọn sì mọ tò, ayé wọn sì mọ dá. Kò sí ìlú tọ́lùmìlà rọ̀ tẹ́rẹ́ òní wọ̀ bàbá pẹ̀rọ̀. Àtúrò ẹni tí òsùn wọn ṣe ni kò sí ìlú tọ́lùmìlà tẹ́rẹ́ òní rọ̀. Ẹlọ́gbogbo fá wá kẹwàá lọ mú ibi tí ọdún wọn sọ pé ọdún wa dédú kan ó kẹ pọmọ kan yìí ó kẹ bẹkẹjì yìí ó wá kó wọn lẹ́rú Ọ̀rúnmìlà bàbá kò ní mú nǹkan tí ẹ tiẹ̀ mọ́ tiẹ̀ odidi Ifá ẹ tọrọ Olódùmarè ń gbénú ẹ gangan nu kì í ṣe ẹni tó lọ ń pààyàn tó wọn sọ pé pààyàn torí Ọlọ́run. Mo dáhùn fèsì sọ̀rọ̀ yìí pé tí gbogbo mùsùlùmí ti ń sọnù wípé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá àwọn náà jagun wọ́n sì kẹrù tí wọ́n kẹrù wọ́n dákọ̀ àwọn bàbá tó jẹ́ jagun èwo ló pè lójijì Ọlọ́run nù wọn èwo nígbà ní tí a fi mọ̀ pé mo sójijì Ọlọ́run ni pé nígbà tí gbogbo wọn kú tán ẹ wá dúró àwọn jagun tí mo kà ǹjẹ́ wọ́n lójúbọ tá a ti ń bọ wọn
kẹrí báwọn ẹ ṣé mo dúpẹ́ o ojú òní tì yín o.